bá ti fẹ́ràn kó máa wálé mọ́, tí kò bá ti fẹ́ máa gbóhùn ẹ̀ mọ́, tí kò fẹ́ ràn ẹ́ lọ́wọ́ mọ́, má jẹ́ kí n purọ́ tún ẹ̀. Oògùn àmúdó ló ní ìdò ọ̀rẹ́, kì í ṣọkùnrin nìkan ló ń lo oògùn àmúdó fóbìnrin. Àwa obìnrin gan ti ń lo oògùn àmúdó fún àwọn ọkọ wa, kò ń ṣe nítorí kankan, nítorí kó lè bá jókòó jẹ́ ni. Sórí oògùn àmúdó tí mo wá ń sọ fún ẹ yìí, tẹ́tí kò gbọ́ mi, ọpọlọ ló máa fi lò ó, torí tó bá ká ẹ Ọ̀yọ́ ló wà ó, kò gbọ́dọ̀ ká ẹ, ó máa lò secretly ni. Oògùn àmúdó tèmi lò fún ọkọ tèmi. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó introduce Kaya Mata sí àwọn fans rẹ̀ ó ní tí ó bá jẹ́ obìnrin tí ó bá ń wá bí ó ṣe lọ́ọ̀kì ọkọ rẹ̀ ó ní wípé kó kàn sí òun, ó fi phone number sí ìsàlẹ̀ fọ́nrán òun. Ẹ̀yin tèmi, ìjẹ́ ó sí òwò tí Lizzy Anjorin kò ṣe rí o. Ẹ fi ara balẹ̀ kí ẹ wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ tí dé òpin. Stage 1 jẹ́ kí n fi àṣírí ẹ̀wọ̀n ẹ̀, ó dẹ̀ gbọ́dọ̀ fi hàn ọkọ ẹ̀, ìwọ nìkan ló gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Ìwọ ọkùnrin náà tó bá yẹ kó onírú ìṣòro yẹn tó fẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀, ó lè pè mí. Oògùn àmúdó stage 1 òun rèé, omi ló máa fi lò, ìwọ ló máa dá lò, kì í ṣe òun ló máa lò fún o. Tí kun ẹ bá ti tóbi jù, tí apá ẹ ti tóbi jù, tí ọ̀rá ti pọ̀ jù, tó bẹ̀rẹ̀ sí ní yí ẹ bí táyà tírélà lórí bẹ́ẹ̀dì, tó bẹ̀rẹ̀ sí ní yí ẹ bí táyà katapila, bí táyà zoambugi lórí bẹ́ẹ̀dì, iṣu ti wà. Ibẹ̀ ni àwọn ọmọ kan tó ti máa spin fún lórí bẹ́ẹ̀dì. So kí ikùn yẹn lè tètè wáyé, ó lè nídìí kó lọ́yàn, ṣùgbọ́n ikùn yẹn oògùn àmúdó alákọ̀ọ́kọ́ lélẹ̀ ò gbọ́dọ̀ ni. Tó bá ti wá ń complain fẹ́ pé báwo ni gbẹ̀rẹ̀ bí ẹ ṣe pọ̀ tó yìí, òun ò fẹ́ bẹ́ẹ̀ understand wípé èjì ti dé sí ẹ o, ó fẹ́ kí skin ẹ fẹ́m bíi tìgbà tó ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ. Oògùn àmúdó stage 2 rèé, ìtú ẹ̀mí sọ pé o gbọ́dọ̀ fàṣírí hàn anybody, ó ní bó ṣe dàbí egg yolk. Oògùn àmúdó stage 2 tó o bá lò tí kò bá rí bẹ́ẹ̀, gbogbo nǹkan tí mò ń kó jáde ìwọ gbowó ẹ padà, àbí tó o bá lò tí kò wálé gbowó ẹ padà. Stage 2 rèé. Sórí tó bá wá ń complain báwo ni kókó ṣe pọ̀ lójú ẹbí ìtakọ pẹ́pẹ́yẹ, àwọn pimples sọnù, àwọn pimples àgbákò, àwọn pimples tó ti gbà bọ̀dẹ̀, wọ́n á lọ wọ́n á tún fi spot lẹ̀. Òun rèé ń tó máa fi palẹ̀ mọ́ ẹ̀ lélẹ̀. Tó o bá lò tí ò ṣiṣẹ́ pè mí padà 3 days lélẹ̀, ó máa clear wọn bí èèyàn. Oògùn àmúdó stage 4 òun rèé, bó ṣe wà yìí kì í bá tì ní ọlá pé mo ti mix ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ rà lọ́wọ́ wa ńlá ní bóyá wà yìí, ó lè fi mix cream 50, ó lè fi mix cream 100. Oògùn àmúdó mi lélẹ̀, gbogbo ibi ìtàn ẹ ó ti ju, ó ti jóná, ó ti ṣe, ó lè bọ́rálẹ̀, ó ní confidence mọ́. Ó mọ̀ pé tó bá lóògùn àmúdó tó dáa, àwọn ọmọ tó wà ń gbòòrò ń sìn wọn rẹ́rìn, ó rá àwọn ọmọ yẹn, ṣé àwọn ọmọ tó jẹ́ wípé kò wọn ò wọ nǹkan kan mọ́, ó wá fẹ́ lọ máa gọrẹ. Òun rèé, méjèèjì yóò máa dá sínú sóyòyò ni, wàrà máa lò, ó máa control stretch marks, gbogbo nǹkan tí mo kà sílẹ̀ náà ni ó máa control skin tags, ó máa kó anti-aging wà ń bẹ̀, gbogbo ẹ̀ wà ń bẹ̀, gbogbo ojú ẹ̀ tó ti rínkù yẹn kò ní síbẹ̀. Tó bá lò tí ò bá rí bẹ̀ gbowó, àmọ́ tó bá rí bẹ̀ fàdúrà ránṣẹ́ sí mi, pé mi ìwọ pè mí. Oògùn àmúdó tó